Hello. Yeah. More. Awesome. Shows. Mommy Azan. Yes. Everybody bó ṣe rí mi àbí? No. Wọ́n jẹ́ kí everybody. Kọ́tẹ́jọ́ torí Ọlọ́run. Ẹ ti náà tán àbóṣì kù. Tẹ́ ẹ bá tí iná ara ẹjọ́ ẹ bá mi kó. Tẹ́ ẹ bá ti ná nú ẹ̀ ètò bá kọ ẹ̀ kó fún. See baby, office ni mo wà kí ló ṣẹlẹ̀ gangan. Mi ò mọ anything pa nǹkan tó ń sọ àti wọ́n kó díẹ̀ ń bẹ o ṣé ẹ tí iná tán. What's the meaning of all? Ẹjọ́ torí Ọlọ́run. Báwo ni 10,000 ṣe tún hù yẹn nínú wọ́lẹ̀tì láàrin tó fò? Daddy àṣẹ. Mi like wa tó ń ṣe fẹ́ máa embarrass mi nínú office. Kí ló ṣẹlẹ̀ gangan? Padà kí n délé ká tó sọ. Èmi náà fẹ́ pariwo. Mo mọ̀ pé ọ́fíìsì ló wà ní mi ṣe fẹ́ pariwo. Àwọn ọmọọṣẹ́ sì wà ń ta bẹ́yẹn. Má yẹ kí n pariwo. Kọ́tẹ́jọ́ torí Ọlọ́run. Last week náà bẹ́ẹ̀ ṣe kó owó ń bí yìí nìyẹn. Week before last bẹ́ẹ̀ ṣe yọ owó ń bí yìí náà nìyẹn. Ẹjọ́ ẹ bá mi kó. Daddy àṣà mo níṣẹ́ tí mo fẹ́ ṣe máa. Kàlàjọ́ ń gbé dé. Àwọn ọmọọṣẹ́ wa ń ta. Ṣé mo pa office ni mo wà? Báwo lowó ṣe ń sọnù wọ́lẹ̀tì ní gbogbo Kàlàjọ́ ń gbélé? Àwọn àjọ̀dún wo ló ń kó wọnú ilé? Mi ì mú anything ibi iṣẹ́ ni mo wà jẹ́ kí n concentrate kí ló ṣẹlẹ̀ gangan.